nítorí Mohbad àwọn ọ̀dọ́ fẹ̀hónú hàn lẹ́kọ̀ọ́. Àwọn ọ̀dọ́ kan tí wọ́n ń pè fún ìdájọ́ òdodo lórí ikú gbajúgbajà òǹkọrin hip hop ní ìlérí olúwa ọládìméjì alọ́ba táwọn èèyàn mọ̀ sí Mohbad ti ṣèwọ́de láti fi ẹ̀hónú wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ikú òjijì ọ̀hún. Wọ́n ní inú ń bí àwọn sí ọwọ́ táwọn ọlọ́pàá fi mú ìwé ẹ̀sùn ìdúnkookò mọ́ni tí olóògbé náà kọ sí wọn nígbà tó wà láyé, àti pé àwọn ò ní gbà kíjọba daṣọ borí ẹnikẹ́ni tí ajere ikú òǹkọrin náà bá ṣí mọ́ lórí. Bẹ́ẹ̀ làwọn ò ní gbà káwọn ọlọ́pàá fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àwọn ọ̀dọ́ náà tí wọ́n kórajọ sábẹ́ bíríìjì kan níkẹjà ń yan bí ológun lọ sólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tó wà ládùúgbò Odùduwà níkẹjà lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹsàn-án ọdún yìí. Wọ́n wọṣọ tí wọ́n lẹ àwòrán àti àkọlé Mohbad lára, wọ́n sì gbé bánà àti àkọlé fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ dání lóríṣiríṣi, èyí tí wọ́n fi ń béèrè pé kí ìdájọ́ òdodo wáyé lórí ikú olólùfẹ́ wọn ọ̀hún. Díẹ̀ nínú wọn bá ikọ̀ Aláròyé sọ̀rọ̀ nípa ìfẹ̀hónúhàn wọn náà, ẹ gbọ́ ohun tí wọ́n sọ. competition sọ́dọ̀ wọn wọ́n wí pé ìgbà táwọn invite ẹ̀kọ́ wa wọ́n tó pé àwọn tó kù ní àwọn tó ń pa lára ní kó wọ́n wá ẹjọ́ bá mi wò bí àgbàlagbà ṣó possible ìyẹn àyọ̀tọ̀ wọ́n bá mi tún Twitter sórí Twitter wọ́n sọ pé máa fún òun yà wèrè nípa òun gbé drug. ọdún fún ní white sọta ẹdí ọdún fún ní white sọta ọdún fún ní gọmù. ṣọ́ọ̀tì yẹ yín sàkọ́tì mo nígbàgbọ́ pé àwọn ọlọ́pàá máa ṣe tó dáa tó tó ṣùgbọ́n kó jọ torí Ọlọ́run kó má jẹ́ kí ìgbàgbọ́ wa kó jẹ́ lórí asán. adẹ́gẹ̀ lọ́lọ́ adẹ́gẹ̀lé wọn bọ́jà máa ṣe tó lọ. láti ọjọ́ kẹta wọ́n fẹ́ wọ̀ pé òun ti ṣe bẹ́ẹ̀ they said they want to do autopsy. They have not seen anything. Let's go the way forward. Ẹ ó rántí pé ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 12 ni ìràwọ̀ òǹkọrin náà Mohbad kú lójijì lọ́sibítù kan lẹ́kọ̀ọ́. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti sìnkú rẹ̀ títí dàsìkò yìí ni ọ̀rọ̀ ọ̀dọ́mọdé ẹni ọdún 27 náà ṣì ń jà ròyìn tó sì ń le sí i pẹ̀lú bí onírúurú àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àtàwọn olólùfẹ́ rẹ̀ ṣe ń pè fún ẹ̀tọ́ àti ìdájọ́ òdodo lórí ikú rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.